الرحمن الرحيم الحمد لله الذي أحيانا بعدما ماتنا وإليه النشور والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه ومن سلك مسلكه إلى يوم الدين أما بعد أتقول الله أطلع الصلاة على محمد ليلة القدر tí ọba àlékè ọlá tí ó júwe fún àná Al-Qur'an ó ṣe wípé àgbékalẹ̀ bọ́lá ń ṣe júwe ẹ̀ ó túmọ̀ sí pé òun kan ò sí mọ́ láyé tó lè lé òun yẹn bá ní àgbàríkà kò sí òun tó lè lé bá lórí rẹ̀ kò sí òun kan tó lè lé bá ní ìkẹ́ àti ìdùnnú àtọ́lá nítorí bí òru yìí ṣe tóbi tó ọba àlékè ọlá sọ súrà kan kalẹ̀ nítorí ọ̀nà Al-Qur'an kò sí òru méjì tó dá ní súrà tiẹ̀ nínú Al-Qur'an ju Laylatul Qadr lọ ọlọ́run ní inna anzalnahu fi Laylatil Qadr Laylatul Qadr khayrun min alfi shahr tanazzalul malaikatu war-ruhu fiha بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر nínú pípàtàkì òru yìí ọba àlékè ọlá sọ Al-Qur'an kalẹ̀ nínú ẹ̀ nùzúlù Al-Qur'an sísọ̀kalẹ̀ Al-Qur'an ó bẹ̀rẹ̀ nínú òru Laylatul Qadr ó túmọ̀ sí pé nígbà táwọn sàlámù wà nínú gáàrù Hira tó wà ń bẹ̀ tí màláìka yọjú sí níjọ́ tí ملائكة سبحانه بيقول اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم ní àyájọ́ ọjọ́ yìí inú Ramadan ìwà àṣekúnjẹ́ Ramadan nìkan ọ̀gángan òru Laylatul Qadr láàfin mọ bí òru yẹn ó ṣe pàtàkì tó ẹ wá wo òru yìí ká lè mọ bó ṣe tóbi tó ọlọ́run ní òru Laylatul Qadr yìí o khayrun min alfi shahr òru ẹyọ kan yìí nìkan oore tó wà ń bẹ àlùbáríkà tó wà ń bẹ gbígbàdúrà tó wà ń bẹ gbígba ìbáàdà tó wà ń bẹ ó ju gbogbo téèyàn bá ṣe fún 1000 months lọ òru ẹyọ kan kí oríire bẹ̀ kó ju oríire 1000 months lọ ó yẹ ká lè mọ̀ pé òru tó tóbi pọ̀ ní 1000 months almost 84 years òun ni 1000 months téèyàn bá ṣalábàápàdé òru yìí ìbáàdà téèyàn máa ṣe ń bẹ̀ ládàtọ́lọ̀ máa fún yàn ó tayọ gbogbo ìbáàdà téèyàn bá ṣe for more than 83 years láàfin ọmọ bóòrù yìí bó ṣe tóbi tó òru yìí ọba àlékè ọlá ní tanazzalul malaika àwọn màláìka máa ń sọ̀kalẹ̀ nínú òru yìí ṣé ẹ mọ̀ pé kì í ṣe pé màláìka kì í sọ̀kalẹ̀ láwọn ọjọ́ tó kù náà kò sọ́jọ́ tí màláìka ò sí pẹ̀lú wa ṣùgbọ́n ní òru yìí nítorí ó jẹ́ àṣàyàn òru àwọn màláìka tuntun àwọn màláìka tó ṣe wípé wọ́n ní designated assignment kí ni assignment yẹn ẹ kàn lọ bá àwọn mùsùlùmí níbi tí wọ́n wà tẹ́ ẹ bá wà ń lọ ẹ̀ lè dá lọ kàptéènì àwọn màláìka máa tẹ̀lé wọn wàrúhù fìyà ẹni tó jẹ́ nàkéèbù wọn á tẹ̀lé wọn ìyẹn màláìka Jibril torí pé assignment tí wọ́n fẹ́ ṣe yẹn ó ní the proper monitoring ó ní the check and balance ó ní ìdíkí ẹni tó nímọ̀ pàtó bẹ́ẹ̀ ṣe yẹn tẹ̀lé wọn kí lè mọ́mọ́ màláìka tẹ̀lé wọn káwọn èèyàn rẹ̀ tẹ̀lé salamun hiya hatta matla'il fajr kí sì assignment wọn kọ́kàn máa ṣàdúrà àlàáfíà fún wa nígbà ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ kójọ tẹ́ ẹ pàdé òru ọlọ́run jẹ́ pé lálàáfíà ọlọ́run fún yín ní àlùbáríkà
ọlọ́run gbàdúrà yín ntí àwọn màláíkà ọmọ sọ nìyẹn hatta matla al-fajr wọn á dákẹ́ ẹ̀sìn sọ bẹ́ẹ̀ nígbà tá alifájà ìbáyọ wọn á sì padà sí ìbọn tí wọn parí assignment wọn ni. ẹ wo orí ọlọ́run bá lè kí ọlá sọ ní bòmí náà al-Qur'an ọlọ́run ní inna anzalnahu fi laylatin mubarakah kò sí òru tọ́lọ̀ tó qualify pẹ̀lú àlùbáríkà jọ̀ọ́ láti ẹ̀kọ́ ní ìlú kò sí òru ọ̀hún. ẹ wá wò ọlọ́run ní nínú assignment tí ọlọ́run tó máa wá ń ṣe ní òru òun ni pé yufraqu kullu amrin hakim òru yìí lọ́lọ́ọ̀bá adéjọ́lá máa ń ṣe annual budgeting lókè o kí ni mo fẹ́ ṣe ní inú ọdún yìí òru lálátù kọ́dọ̀ lọ́ máa ṣe 1446 tá a wà yìí nísìnyí tó fi máa di Ramadan 1447 gbogbo tọ́lọ̀ fẹ́ ṣe nínú ìgbésí ayé ọmọnìyàn àti nínú gbogbo ìgbésí ayé pátá òru yìí lọ́lọ́run máa ń ṣe ọba àlekè ọláwá ní òun máa ń ṣe kíní yẹn pẹ̀lú ètò pẹ̀lú ọgbọ́n pẹ̀lú àìṣe nǹkan gbé síbi kan pẹ̀lú àìgbéǹdékúgbé iye ẹni tó fẹ́ lówó inú òru ìlọ́lọ́run ti máa yanjú ẹ̀ iye ẹni tí ó jáde láyé inú òru ìlọ́lọ́run ti fẹ́ yanjú ẹ̀ ẹni tó fẹ́ dolóríire irú òru ìlọ́lọ́run ti fẹ́ yanjú ẹ̀ ẹni tó fẹ́ kọ́lé sílé lọ́dún ní inú òru ìlọ́lọ́run ti fẹ́ yanjú ẹ̀ ẹni tó fẹ́ ra mọ́tò lọ́dún ní inú òru ìlọ́lọ́run ti fẹ́ yanjú ẹ̀ ẹni tí ìyàwó ẹ̀ máa di 2, 3, 4 lọ́dún ní inú òru ìlọ́lọ́run ti fẹ́ yanjú ẹ̀ ẹni tó fẹ́ bímọ lọ́dún ní inú òru ìlọ́lọ́run ti fẹ́ yanjú ẹ̀ gbogbo ire tọ́lọ̀ kádàrà mọ́ kálukú inú òru ìlọ́lọ́run fẹ́ yanjú ẹ̀ ẹni ọlọ́run bá sì kádàrà kan ọkùnrin náà inú òru yìí náà ni. òun náà fà á tí èèyàn fi gbọ́dọ̀ pàtàkì òru yẹn gan èèyàn gbọ́dọ̀ pàtàkì ẹ̀ gan torí pé gbogbo tọ́lọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ó ṣe nìyẹn ó tún dẹ̀ mí làfi gbọ́dọ̀ mójútó òru yẹn dáadáa òru yìí wá ní ọba àlekẹ́lá fi sínú Ramadan ó fi sínú mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù Ramadan ní àsìkò tá a wà kódà nínú tá a torí ẹ̀ wá sí itikaf òun ní kí ni o àwa aṣojú kòkòrò láì láti kọ́ mi kí la máa wá ń ṣe nínú òun yẹn níta máa ń ṣe àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni ká máa ṣe àdìkárù táwọn bí rẹ̀ rẹ́kọ́mẹ́ndì fún wa òun ni Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni àdìkárù táwọn rẹ́kọ́mẹ́ndì yẹn àti ẹni ọ̀dà àdìkárù tó bá dà subhanallah alhamdulillah la ilaha illallah allahu akbar la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Bọ́lá kò tí ó báyìí nísìn àwọn àdìkárù yẹn a máa ṣe wọn lóríṣiríṣi kí ni dáa tó máa ṣe àṣe náfìlà tó pọ̀ nínú òru yẹn ẹ̀yà mọ̀lẹ́ ẹni wá gbọ́dọ̀ pọ̀ nínú òru yẹn àṣe kùnút tó pọ̀ nínú òru yẹn àtìláwà Qur'an tó pọ̀ nínú òru yẹn àṣe ojúkòkòrò àdúrà tó pọ̀ wàá máa bèrè oore ńlá lẹ́yìn ìbèrè onírúurú kéékèèké wàá máa bèrè oore ńláńlá má máa sọ fún ẹ lọ́run tí àkọlé kan fún mi ó lè kọ́ búkà wàá bèrè ilé gidi wàá bèrè àwọn mansions tó dáa àwọn modern day buildings wàá tó wá sọ location tó fẹ́ sí wàá wà specific mò ń fẹ́ rú ilé báyìí sáàyè báyìí irú mọ́tò báyìí mo fẹ́ ó dẹ̀ ní máa sọ̀rọ̀ àwọn mọ́tò kìíní kan mo dẹ̀ àwọn 2025 a máa sọ̀rọ̀ 2022 ẹgbẹ́ náà wàá bèrè 2020 ó gbọ́dọ̀ lè bèrè 2027 mo dẹ̀ lẹ̀ nísìnyí torí pé ọba àlejò ọlá kápá kò ṣe kò sí tó ní ọba àlejò ọlá láti ṣe wàá bèrè oore bèrè irú ìyàwó tó ń fẹ́ bèrè irú ọmọ tó ń mú ẹ ní tó
fẹ́ káwọn ọmọ ẹ̀ dá béèrè ìtàn fún yẹn ṣe nìyẹn. now ṣẹwàá òru tá a wà ń bẹ̀ yìí òru yẹn náà lọ́ba àlekè ọlá tó máa ń sọ olórí ibú lólórí rẹ̀ ẹni tí wọ́n bá kádàrá orí ibú mọ́ látàrí kí á mọ̀ ọlọ́run ọba àlekè ọlá lè yí dá òun náà ló kọ́ òun ló kọ́ nǹkan ẹ̀ ọ̀dọ̀ ẹni wíwà bẹ́ẹ̀ ló wà lọ́gbọ́ ẹ̀ ó sì ní ìrísà lọ́dọ̀ ó parẹ́ kó tán kọ́ ó rọ̀ lọ́rùn. mo rò pé tí ó báyìí nísìn ọlọ́run ní yamhu Allahu ma yasha'u wa yuthbit nítorí pé kí ni o indahu ummul kitab tó bá wọ ọlọ́run nínú tó kọ́ lẹ̀ apárẹ́ yamhu Allahu ma yasha'u tó wù nínú tó kọ́ á ṣe kí ni o apárẹ́ wa yuthbit ó bá sì wá fi mí ilẹ̀ pé tó ń parẹ́ nígbà ẹni kú ní òbẹ̀mí kí ló máa parẹ́ òbẹ̀mí náà òun ti sùn tiẹ̀ ìwú nǹkankan ó ń sọ fún mi nìyẹn pé òun ọ̀ràn mi iṣẹ́ yamhu Allahu ma yasha'u tó bá wà parẹ́ ká lọ́wọ́ pàtì rẹ̀ ẹni tí ń bẹ̀ ẹni tó jókòó tó ń bẹ̀ pé ọlọ́run jọ ọlọ́run ṣàánú mi bí bá bí gbèsè ayé mi ṣe rí mi ìfẹ́ bá yí da bá ń parẹ́ ọlọ́run á ṣe kí ni o á sì parẹ́ ṣùgbọ́n àwọn tó o sun gèlè mọ̀ tó o sun tẹ̀lé kù wàá padà tọrọ oúnjẹ lọ́wọ́ ẹni tí òun ranjú lẹ̀ tó ń béèrè lọ́wọ́ lọ. sọ̀tọ́rí bẹ́ẹ̀ lèyìn òfin gbọ́dọ̀ sùn lóru yìí ó gbọ́dọ̀ sùn ó. máa bàbá kí ó débẹ̀ ni wọ́n á ní màmá jẹ́ sùn lọ màmá jẹ́ sùn lọ. Mama jẹ́ sùn lọ mama jẹ́ sùn lọ lásìkò gbígbàdúrà mi mama jẹ́ sùn lọ 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 lásìkò gbígbàdúrà mi mama jẹ́ sùn lọ mama jẹ́ sùn lọ mama jẹ́ sùn lọ bíjànà ìlànà owó tiẹ̀ mama jẹ́ sùn lọ mama jẹ́ sùn lọ lásìkò gbígbàdúrà mi mama jẹ́ sùn lọ ẹ̀tún wí mama jẹ́ sùn lọ mama jẹ́ sùn lọ mama jẹ́ sùn lọ mama jẹ́ sùn lọ lásìkò gbígbàdúrà mi mama jẹ́ sùn lọ. torí ẹ̀ òru yẹn pàtàkì pọ̀ gan kò ṣeé fi ṣeré o náà làwa wá bí o a sì gbọ́dọ̀ yàtọ̀ sí àwọn tí wọn ò wá o ẹni tí ò ṣe ọ̀gbọ́dọ̀ jàre wa o ẹ wá o ẹ wá àwọn ọ̀lànà táwọn èèyàn fi máa ń láwọn wálé láti òkọ́ nílé ni kò sí yẹn ń bẹ̀ o kò sí patínú láti òkọ́ nílé o kò sí ń bẹ̀ o káwájú kò pè kan ká máa gbá bàndìrì mọ́ra wa lórí káwọn láti òkọ́ nílé ìwákúwa là ń wá o ìwákúwa ni o kó o máa jó ibi táwọn mọ̀lẹ́kà kan síríọ̀sì ti dé àwọn mọ̀lẹ́kà tí wọ́n síríọ̀sì tanazzalu malaika wa ruhu fiha wọn wá bá wọn níbi àlà yá mọ̀sítánàdì ọba mú o ìyẹn ọba mú o káwa ẹ̀yẹ́rì táwọn ní àpèrè láti ọ̀ká rírì wọn wá pèrè wọn tó wá pè lérè láti ọ̀ká rírì wọn á pè lérè wọn á palága wọn á pè owó ẹ̀ wọn máa ṣe donation wọn máa ṣe gángan ìyẹn sínú pàǹgọ́ òru Laylatul Qadr sọtí báyìí lẹsìn ẹlòmíì fúnra sọ pé njọ mo ti ń ṣe mi rí tí mo wá báwo ló ṣe fẹ́ rí tí wọ́n ṣe ní kó wà ló wà ẹlòmíì àwọn ọmọ ẹ̀mí náà dẹ̀ ṣe bó ṣe yẹ kí n ṣe mi tí ìrìn tó yẹ kí n rí ṣe bí gbèsè ayé ò bàjẹ́ ó yàyàkuyà bí garawa burúkú tani ẹni tó mutí náà ẹni tó ń wá sí látòkọ́ nínú ẹni tó ń wá sí tìka ẹ̀ ní rí ó tó dọdún mi orí ibú ò ní bá torí ẹni tó mutí tó mú gbó tó ń ṣe ìsìná tó ń pàbàjẹ́ tó ń ṣe tí ò dáa tó wá lóhùn ṣe láti òkọ́ nírì kò ní impact lára ẹ̀ ṣùgbọ́n wọn tó ń wá tó ń ṣe ìtìkà tó ń fi ìtìkà bọ́ láti òkọ́ nírì tiẹ̀
ọlọ́run bẹ́ẹ̀ tọ́jú àwọn oríire ẹ̀ pamọ́ ní ìlú òfin olórí ibú ló fi ẹ̀yàkúyà àdúrà ẹ̀ gbà mo rò pé tí yẹn sìn àdúrà yín gbà dáadáa ọlọ́run ní kọ àdúrà kálukú wa torí pé kádùá mi lè gbà ni mo fi wá bí àdúrà mi lè gbà ni mo fi wá bí ọlọ́run dákun gbàdúrà mi kádùá mi lè gbà ni mo fi wá bí ọlọ́run máa ṣàlàyé ṣe tèmi kádùá mi lè gbà ni mo fi wá bí. Àdúrà wa ta torí ẹ̀ wá yẹn á gbà bí ò ní gbà èmi nígbà gbọ́gbọ́ lọ́wọ́ gbà tèmi mo nígbà gbọ́gbọ́ lọ́wọ́ gbà tèmi mo nígbà gbọ́gbọ́ lọ́wọ́ gbà tèmi ọlọ́kọ̀ mọ́ṣẹ́ gbàdúrà kálukú wa wala la ilaha illallah kádàrá tọ́lọ́hún kọ lásìkò yìí tó dáa ní kọ́lọ́hún kọ́ mọ́ wa o mọ́kọ́ tí ọ̀dà mọ́ wa o ọmọ tuntun mọ́ wa ọlé tuntun mọ́ wa ọmọ tuntun mọ́ wa ọ̀yàwó tuntun mọ́ wa. Ẹwà báyìí àsìkò ìyàwó tuntun ojú ló wá dá ojú àlà ó wá dá ọlọ́run ọba ẹwà àwọn ìyàwó wa náà lẹ́yìn ìgbà tá a sọ̀rọ̀ pé kọ́lọ́ kọ́ ìyàwó tuntun mọ́ wa inú tí wọ́n náà dùn wọ́n bá wa sàmì dáadáa àdúrà gbogbo wa gbà lágbára ọlọ́run ẹni tó dá lọ́wọ́ kọ́ mọ́ wa ọlọ́run ní kọjú ọ̀dá mọ́ wa wala la ilaha illallah wala la hawla wala quwwata sọ pé fàdúrà èmi o fàdúrà èmi àmín fàdúrà èmi o fàdúrà èmi bí kádàrá ò bá gbèmí fàdúrà èmi tiẹ̀ fàdúrà èmi o fàdúrà èmi fàdúrà èmi o fàdúrà èmi bí kádàrá ò bá gbèmí fàdúrà èmi. ọlọ́run wáyà fàdúrà pé kálukú wa ẹni tí kádàrá ọ̀gá gbè èyí tí ọba tún kádàrá ṣe ni kí ni ó àdúrà ni. mo rò pé tí ń tọ́lọ̀ ń bá kọ́ mọ́ yàn láti sàátìà tí ò bá bí ẹ̀ èyí tó lè sọ di tó bí ẹ̀ ní kí ni ó ní kó máa ṣàdúrà náà láti ṣe ọlọ́run kọ́ láéláé bẹ́ẹ̀ alákọ̀ sí ilẹ̀ ògbórí mi dé ògbórí mi dé alákọ̀ sí ilẹ̀ ògbórí mi dé ògbórí mi dé ṣètò ayé sí ilẹ̀ ògbórí mi dé alákọ̀ sí ilẹ̀ ògbórí mi dé alákọ̀ sí ilẹ̀ ògbórí mi dé alákọ̀ sí ilẹ̀ ògbórí mi dé ṣètò ayé mi kó já sí rere ṣètò ayé mi kó já sí rere. Èmi ò fẹ́ kádàrá tí ó dá èmi ò fẹ́ kádàrá tí ó dá alákọ̀ sí ilẹ̀ ògbórí mi dé ṣètò ayé mi kó já sí rere. Èmi ò fẹ́ kádàrá tí ó dá èmi ò fẹ́ kádàrá tí ó dá mi ò fẹ́ kádàrá tí ó dá èmi ò fẹ́ kádàrá tí ó dá aya mi ò fẹ́ kádàrá tí ó dá èmi ò fẹ́ kádàrá tí ó dá ọkọ mi ò fẹ́ kádàrá tí ó dá èmi ò fẹ́ kádàrá tí ó dá iṣẹ́ mi ò fẹ́ kádàrá tí ó dá èmi ò fẹ́ kádàrá tí ó dá. alákọ̀ sí ilẹ̀ ògbórí mi dé ṣètò ayé mi kó já sí rere. Èmi ò fẹ́ kádàrá tí ó dá èmi ò fẹ́ kádàrá tí ó dá. أقول قولي هذا أستغفر الله